ẹ kú ilé làǹkárá lé ẹrẹ̀ wá ní tèrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà àwa ni lénìí àwa ni lánàá bẹ́ẹ̀ kún àpọ̀kọjẹ ìlú ìjú ọ̀tà náà la ṣì wá ó ibi tá a ti ń ṣe ọdún egúngún lọ́wọ́ lénìí eégún Ọ̀yádélé ló máa ṣeré fún wa eégún Àrífádélé àwọn eégún tó wá bá Ọ̀yádélé ṣe ẹ̀yẹ ọdún àwọn lẹ̀ ń wò yìí àrà oríṣiríṣi lẹ máa rí níbi eré eégún Ọ̀yádélé ìlénìí. ṣé ń gbọ́ ó ti gbó ó ti dàgbà lágbà ìlú ni wọ́n fi ń bá eégún ìwí lókè wọn ló ti gbó olóhùn fẹ́ bẹ́ wọn ló ti gbó ó ti dàgbà lágbà ẹjá ò bóyá ó dàgbà àbí ò dàgbà lágbà báyìí. ó fi hàn wọ́n pé òun ò gbó ṣẹ́gun ń gbó ni àárọ̀ ọ̀run ò gbó ẹ̀rí bó ṣe bẹ́ bọ́lẹ̀ látòkè. àrùn ọlọ́pọ̀dà àlùjù àwọn náà wà ń kalẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni a rí aṣáájú ọlọ́jẹ̀ níkàlẹ̀ àti gbogbo àwọn olóyè bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló wà níkàlẹ̀. bákan náà ará àwọn ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo wọn náà ti wà níkàlẹ̀ látòrí ìyá àgan àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ pátápátá lọ́kùnrin lóbìnrin gbogbo wọn ló ti pèsè síbi eré eégún Ọ̀yádélé lénìí. Arápáṣọlá onílù tó jẹ́ oníbàtà òun ló ti wà níwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ yìí. ẹja gbéwì lẹ́nu amúbíẹyá àti agbẹ́jà ńlá. Hey!
orin àti ewì lẹ ti gbọ́ látẹnu Òṣóbìnrin Ọ̀fẹ́ Amóbíẹyá. Bákan náà Àgbẹ̀jà Ńlá, ewì lẹ ti gbọ́ àtorin lẹ́nu wọn yìí. Ọ̀yádélé ló jáde yìí o pẹ̀lú ọmọ ẹ̀ eégún Arífádélé nílùú Ìjú Ọ̀tà. Ọ̀yádélé àgbà bó ṣe ń jó bẹ́ẹ̀ ni Ọ̀yádélé kékeré náà lòun náà fẹsẹ̀ rájó. Gbọ̀ngàn sọ níbi eré Ọ̀yádélé lénìí. Bákan náà Kútùbú àrùn bẹ́ẹ̀. Aṣọ míì ni Ọ̀yádélé pẹ̀lú ọmọ ẹ̀ tún lọ gbé jáde báyìí. Olúwo Ìjú, pàtàkì nínú àwọn tí ó ní eégún Ọ̀yádélé yìí ni Olúwo Ìjú, Olúwo Àlàní Fáṣọlá, Olúwo Fá ti ìlú Ìjú. Bákan náà Òní Agbọ̀gbọ̀ Awo ti ìlú Ìjú, àwọn ọmọ Arífádélé nìyẹn, àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àlàbí babaláwo kò gbẹ́yìn. Tá bá ń sọ̀rọ̀ nípa eégún Ọ̀yádélé yìí, àwọn olóyè Ọ̀yádélé, olórí ọlọ́jẹ̀ tó jẹ́ Olúwo Ìjú, bákan náà Elékò Ọ̀jẹ̀ ti ìlú Ìjú, ọmọ Ọ̀yádélé ni gbogbo wọn. Ṣé rí pé Ọ̀yádélé aṣọ míì ni ó tún gbé pẹ̀lú ọmọ ẹ̀ yìí.
baálẹ̀ ti ìlú ìjú àròbálẹ̀ o ẹ̀gbọ́n àfìdíbalẹ̀ mẹ́ẹ̀. àkàngbó àkàntọ́ àkànfọ́ páwó àkànfẹ́rẹ́ jíjóbi ọ̀yádélé ló ti gun odó báyìí ká lọ gbọ́ fún gbá fún gbé ọ̀rọ̀ ẹnu ọ̀yà ọ̀yà. Òde tí mo ń lọ lè ní àlọ́dé ní kí n lọ. Àlọ́dé lọ́wọ́ lọ sẹ́nu àtẹ̀gbẹ́lẹ̀ ẹsẹ̀ ẹ̀tẹ̀nà. Bí a bá dá mi sókè ilẹ̀ ní wá. Ibà ọlọ́pàá àmọ́yọ́ náà mi ọ̀rọ̀ pupa kádà orí kẹ̀ǹgẹ́ àkúfọ̀ kò tí ló kọ́ngẹ̀. Ibà ìyá kan bí dúdú. Gbogbo ọmọ ló fi bí pupa bí olóyò. Oṣó tí ń bẹ nílẹ̀ Ìbà. Àjẹ́ tí ń bẹ nílẹ̀ Ìbà. Wòlíì tó ń bẹ nílẹ̀ Ìbà. Àfáà tó ń bẹ nílẹ̀ Ìbà. Ìbà bàbá mi. Àtọ̀dá wọn lu ẹsẹ̀ ẹjọ́. Àdókò wájú bàbá ọmọ ní Múṣẹ́ pọ́nmọ́. Kẹjọ́dọ̀ ni ó yẹ mí lójú o. Ilé ìmọ̀jẹ̀ ìbọn o. Ààrẹ yóò jẹ. Ìbọn! Ilé ìmọ̀jẹ̀ ìbọn o. Ìbẹ̀rẹ̀ tó dá kí n tó dá o. Ìbẹ̀rẹ̀ tó dá kí n tó tẹ̀ lọ jẹ. Ìbà bàbá mi o. Ìbà láwọ̀ alákọ̀ọ́dà mọ́yọ̀lá àrífàdé ní àjọmọ́ wáyà bíbà rẹ̀ wò. Ilé ìbí ìyá ẹ̀kọ́ ìbà. Olórí ọ̀jẹ̀ dú ìbà. Tí bá ti délẹ̀ máa pè ẹnu. Wọ́n ìgbà wọ́jà àtẹ̀ nínú èsì lọ. Ọmọ ìjàgẹ́ tó ń bẹ nílẹ̀ Ìbà. Ẹrẹ́ náà yọ ọmọ lò ní ìlànà. Kòkòrò méjì máa pàdé erin méjì àkúrẹ́ àwọn pẹ̀lú ẹ̀kọ́dọ̀. Ọjà délé o lọ afẹ́bà ya ìlú bàbá pọ̀ lẹ́gẹ̀ èèyàn tá a bá fẹ́ ìjà ìjọba wù. Èmi làálà yóò lọ́la ní gọ́gọ́ máa sọ àkàrà ní ìlọ́jẹ̀. Ọmọdé ṣe wọ́n ṣe sùúrù kíkínú Ọ̀yádélé ẹ̀kọ́ olókùn sòmí lórí ọwọ́ Ọ̀yádélé ìbẹ̀ni níbẹ̀ ni ìmùkẹ́ orúkọ mọ̀ rẹ̀ lẹ́wọ̀ ó wọ́pọ̀ wọn níwọ̀n bàtà nílò ọ̀bà kọ́mọ rẹ̀ nílò ọ̀bà Ọ̀yádélé wọ́n pọ̀ ìdẹ̀wọ̀n rẹ̀ ọlọ́wọ̀ ọ̀gbà tiwọn àdéhùn ní ṣètò ọlọ́wọ̀ ọba mi ṣe rárá torí owó pé òní ni kò níbẹ̀ là kò fẹ́yẹ̀ tí ó gba mu orò èwo pè wájú èwo pè lẹ́yìn abiyamọ yé ẹ bá mi tàka òsì dànù ẹ nírí wọn gbèsè mi ní òsì ni wọn tẹ̀lé náà kó orí méjì àdó. Ọ̀yádélé máa gbọ́dọ̀ ẹnu mi dáadáa ọmọdé wọn lóhùn dáadáa wọn ni wọ́n ṣe. Ìjọ tí bàbá wọn ti kú ọ̀dọ́ nìyẹn pa. Wọ́n fẹ́ lọ́fọ̀ pàjí wọn rántí. Àrò tí débi àgbòkìrì. Ìjọ tí ní ọ̀yá
àjèjì ò gbọ́dọ̀ dìyẹ̀ oníṣẹ́ kan ò gbọ́dọ̀ jẹ́ fómi inú bíbí mo fi sẹ́mi wá ẹ̀dọ̀ bùkún. Ọlọ́dẹ̀lẹ́ ẹ̀rọ làwọn pọ̀ wọn yóò ṣe àwọn ẹ̀rọ làwọn pọ̀ wọn yóò ṣe Ọlọ́dẹ̀lẹ́ dàmú ayò. Mi dáadáa Ọ̀yádélé o wọ́n fún ẹ lọ́fọ̀pọ̀ yìí máa rántí. Gbọ́ ajá aṣọ fọ́fọ́ ní gbẹ̀gbẹ̀ alálà ibi ọ̀pẹ ló mọ máa gbóhùn ẹ̀rù mi dáadáa. Ìfarabalẹ̀ ló gún wọ̀. Fálítínà kan fálítì asán lórí asán. Wọ́n fún ẹ lọ́fọ̀pọ̀ yìí máa rántí. Ó dá láti lónìí ọ̀dún ṣáà lọ́gbẹ́. Gbọ́ ọmọ ìjẹ́mọ̀ o. Ọmọ akọ́lẹ̀. Atọ́kùn mo kùn àwọn òkú ni. Bẹ́ẹ̀ gbọ́ wọn ti bá nílẹ̀ máa. Èmi lè mú kábàárì jẹlé mọ́mú tajà gbó mọ́ṣáláṣí. Yóò lọ ṣe pé wà ní ohun tí ò dá ò dá. Olúgbàgbà ohun tí ò dá ò dá. Ẹ̀ka wà ló pọ̀ bí aṣọ bí láàyè. Ìbàjẹ́ àlejò ọwọ́ onílé ló ti wá. Láti bá ní ìbà òdodo ìbàdàn oníbàtàn. Ìbàjẹ́ oníbàtàn bàbá àgbà kìí dàgbà. Eégún kẹ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ máa jẹ̀ wọ́wọ́ Ọ̀yádélé o. Ní ọ̀pọ̀ ìlọ́pọ̀ fún ọ̀rọ̀ tí. Ọ̀dà aláìkílẹ̀ mi wọ̀ ò ní ṣá ẹlẹ́gbẹ́. Ó darabẹ̀ wọ́n ní ìdíyẹlógún. Odìgbògbòdògbò wọ́n ní padà sípò. Bàbá ṣaláàkì lẹ́gbẹ́ ọjọ́ táwọn yàgbẹ́lẹ́. Bàbá bàràbà lókun ọjọ́ táwọn yàgbẹ́ àgbẹ̀. Bàbá gbàdégbòdò ìgbà sípò ọjọ́ táwọn yàrá ní agbárímọ̀ àkú ọ̀rọ̀ ìbáṣẹ́ kótó lórí ọkọ̀ tí lẹ́nu bẹ́ẹ̀. Àjọ lọ́lọ́ àjọ lọ́lọ́ bẹ́ẹ̀ mi ò bẹ́ẹ̀ mi ò àjọ lọ́lọ́. Ìgbàgbọ́tọ̀ ìgbàyò olóko lẹ́nu. Wọ́n ní kọ́ ìyàwó àkọ́gbá. Ìjẹ̀gbẹ́ tí lòun ní gbàkọ́. Ayé gòkè odò. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Ọ̀yádélé yìí pẹ̀lú àwọn eégún akéwì. Lẹ́yìn náà ó dárin ó bọ́lẹ̀ ó ní níyìn kọ́ látọ̀hún lòun ti yàn ọ́ wáyé. Ọ̀yá o.
aṣọ yìí ti bẹ̀rẹ̀ ṣẹ́rí bó ṣe ń lọ Ọ̀yádélé o ọmọ ẹlẹ́bẹ̀ àbí kókó nìdí àbí kókó nìdí ọmọ ẹlẹ́bẹ̀ àbí kókó nìdí yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sọ́lẹ̀ ọkọ yọké kè Ọya máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọya o eégún Ọ̀yádélé yìí eégún tó ń yíṣọ gidigidi ni ṣe rí bó ṣe ń ju aṣọ yẹn tí rí nǹkan kan ó sì máa fi àwọn àrà kan yí aṣọ ń bí lẹ́ni mo ti rí lójú àlá ẹ jẹ́ ká jọ máa wò bọ̀. aṣọ míì ni Ọya ti gbé báyìí ó ju torí ẹ̀ sílẹ̀ lẹ́yìn tó yí biribiri. àrà kan ni Ọya tún fẹ́ dá yìí ṣé rárá tó dá ẹsẹ̀ ló fi gbé aṣọ eléyìí ẹ fi Ọya lẹ̀ eégún tó tóde já ní Ọya ojú ti pé ẹsẹ̀ pèlè lẹ́ni ṣe rárá tí Ọya ń dá orí ìjókòó ló ti fẹsẹ̀ gbé aṣọ yìí tó yí sódì yìí ṣé mo lẹ́ẹ̀sì máa rí àrà oríṣiríṣi tí Ọya máa fi yíṣọ lẹ́ni. ṣe rí i pé Ọ̀yádélé ti di aláǹtakùn tó bá fi inú ta fẹ̀yìntà gúlú sọ ṣe rí i pé Ọ̀yádélé ti di gúlú sọ bó ṣe ń fi wájú ta ló ń fẹ̀yìntà. ẹwàrà tó fi yí aṣọ yìí bẹ́ẹ̀ láriwo ta Ọ̀yádélé ló ń dára lóníranran báyìí. mo rántí eégún Ọ̀yádélé yìí tí Arífádélé bá ń ṣe ọdún Ifá lọ́dọọdún ni eégún yìí máa ń ṣeré kó tó wá ṣeré ọdún lọ́dún yìí nílùú Ìjú-Ọ̀tà. eégún yà máa dára. ṣé ẹ rí àrà tí Ọ̀yádélé tó fi ń gbé aṣọ bó ṣe ń gbé ló ń sọ Ọ̀yádélé ti di aláǹtakùn ó bá fi inú ta fẹ̀yìntà. ẹ̀yà àwọn ìyá àgbọ̀jẹ̀ wọ́n ṣe ń ju ìṣàn Ọ̀yádélé ṣe ń ṣeré. àrò ọlọ́pọ̀ndà Alhaji Mọ̀rúfù ọlọ́pọ̀ndà
ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. lẹ́yìn tí Ọya ṣeré tó gun odó tó sọ̀rọ̀ tó bọ́lẹ̀ tó yíṣọ lóníranran àti kúrò ní orí odó báyìí àti débi tí eégún ti máa wá ṣeré ní ìrọ̀lẹ́. ìfáàrà ni eré tẹ́ ẹ rí tí Ọya sì ṣe láàárọ̀ lórí odó tìrọ̀lẹ́ yìí á tún kọ hà gbogbo ara máa kọ hà níbí lẹ́nìí. ewì lẹ ti gbọ́ lẹ́nu eégún yìí eléégún olórí ọ̀jẹ̀ ní eégún Ọ̀yádélé yìí eégún Arífádélé bákan náà eégún Ẹlẹ́fìrí Àgan bẹ́ẹ̀ ni Ọya kékeré òun ló ń forí balẹ̀ fún gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ níkàlẹ̀ yìí Ọ̀yádélé ló máa kọ́kọ́ ṣeré Ọ̀yádélé kékeré òun ló máa kọ́kọ́ ṣeré lérè tìrọ̀lẹ́ lénìí. Ọ̀yádélé máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eégún ju ẹrù ló pọ̀ làkàlàkà ò ṣe fìlájà kékeré eégún ò ṣe gbẹ́jọ́ eégún yìí kéré níye ṣùgbọ́n mo mọ̀ pé òun náà faṣọ dára ń bí lénìí. Ọ̀yádélé kékeré ló ti kóyà àti dàálẹ̀ yìí ẹjẹ́ àwọ̀ àrà tí Ọ̀yádélé kékeré yìí máa dá o. Iwájú Ọ̀yádélé àgbà ìyá kékeré ti fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣọ́ o. Súnmọ́ eégún súnmọ́. ṣé ẹ ti rí bó ṣe ń lọ ó yí ṣé mo sọ fún yín pé eégún yìí ó kéré lójú ó kéré púpọ̀ níye ṣùgbọ́n ó tóbi síkùn kékeré eégún ò ṣe gbẹ́jọ́ àbí kò sẹ́ni tó lè dánwò tó máa lọ́mọ eégún lòún fẹ́ gbẹ́jọ́ sólú ẹ̀ ṣẹ́rí ó yí Ọya káàbọ̀.
Ọ̀yádélé kékeré náà náà fún lọ́wọ́ yìí. Àrà kan ni Ọ̀yá tún fẹ́ dá yìí o. Ẹwàrà tí Ọ̀yádélé tó tún fi yáṣọ eléyìí ó papọ̀ wá lọ́bìrì ó gbé ó yí idà sódì. Ẹ tún wo bí Ọ̀yá ṣe ń lọ ó yípo pẹ̀lú aṣọ yẹn, ẹ tún wò. Ó ti yí. Ọ̀yádélé káàbọ̀, ṣé dáadáa ló dé. Ẹ fílẹ̀, ẹ má jẹ́ kí wọ́dà pọ̀ ju ẹlẹ́wọ̀n lọ. Ọ̀yá o, aṣọ mi ló gbé sórí báyìí. Ṣe rí bó ṣe yí aṣọ yẹn, ẹ rí pé eégún yìí ó kéré lójú ó tóbi síkùn. Ó tún ti dé di aṣọ mi báyìí. Ó tún ti gbé aṣọ mi. Bóyá bá gbé aṣọ kan á yí á fi dára lóríṣiríṣi, lẹ́yìn náà á gbé ilé á tún gbé mi. Ọ̀yádélé mo gbà fún ẹ. Lẹ́yìn tí Ọ̀yádélé kékeré tó ṣeré tó yíṣọ ó gbáṣọ ó yíṣọ aláràǹbarà, Ọ̀yádélé àgbà lèrè kàn báyìí. Ọ̀yádélé ló ti ń forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ lójú agbo báyìí. Bákan náà gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin ló forí balẹ̀ fún. Àwọn náà ń sọ fún pé àlọ́bọ̀ àlọ́dé lọ́wọ́ ń lọ sẹ́nu, àtẹ̀bọ̀ lẹ́sẹ̀ ń tẹ̀nà. Ẹni bá ní o má bọ̀ ló ní délé bá, bó bá gbé polé náà á sunlé, bó pọn mi tà á dí gbèsè, bó bá lọ síbi tí ọ̀fọ̀ ti ṣẹ̀ á tún tọmọ ọlọ́mọ pa. Bẹ́ẹ̀ ni. Aṣọ yìí ti bẹ̀rẹ̀ báyìí. Ọ̀yá o. Ọ̀yá o. Ọ̀yá kúrò ní kọ̀rọ̀, kúrò ní kọ̀rọ̀, bọ́ gbangba kúrò ní kọ̀rọ̀, ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní gbangba ló ń bọ̀, máa bọ̀ ní gbangba, máa bọ̀ ní gbangba.
Ọ̀yádolé ló ń ṣe eégún kọ̀rọ̀ eégún gbangba ni eégún Àrífádélé ẹ̀tún wọ ara tí wọ́n fi yí aṣọ eléyìí tó ń yí yìí ọ̀yá o. bá a ṣe ń wo eégún Ọ̀yádélé tó ń ṣeré lọ́wọ́ nílùú Ìjú-Ọ̀tà láwa tá a ti ń ṣe ọdún egúngún ṣe rí àrà oníyebíye tó fi ń yíṣọ aláràǹbarà fáfàní gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nídìí iṣẹ́ wa Lutas Film Record International gbogbo àwọn fọ́nrán báyìí wà lórí YouTube channel wa ẹ má gbàgbé ẹ má bá a subscribe kẹ má bá a share kẹ má like ẹ owó tẹ fi ra data ẹ̀yin náà ní tánwó yín o àbòdì ń tolókun àbòdì ń tọlọ́sà ilé olókun kì í gbẹ ilé ọlọ́sà náà kì í gbẹ àpòyìn ò ní gbẹ fowó bẹ́ẹ̀ ló ṣe máa rí àṣẹ́gun ṣe rí àrà tí Ọ̀yádélé tó fi ń yí aṣọ àrà aláràǹbarà ló fi ń yí àwọn aṣọ tó ń yí yìí. ẹ fún Ọ̀yádélé láàyè ẹ fún láàyè àwọn èrò pọ̀ ń kalẹ̀ àwọn èèyàn dẹ̀ wà tán máa ra fọ́nrán yìí bá a ṣe ń wò lórí YouTube bákan náà ó sì wà lórí fọ́nrán fídíò CD. ẹ jẹ́ ká fún Ọ̀yádélé láàyè o. aṣọ mi ni Ọ̀yádélé ti gbé báyìí ọ̀yá o obìnrin ò lè mọ̀ obìnrin ò lè mọ̀ ṣé ń gbọ́ ẹ wo àrà tí Ọ̀yá fi ń yí aṣọ yìí ṣé ẹ ti rírú eléyìí rí kó kọ̀fọ́ kọ róòlù báyìí ọwọ́ ni pẹ́rà ó ti lọ sórí ó ti yí àrà yìí pọ̀ jù ọ̀yá o olórí ọlọ́jẹ̀ ọmọ Ọ̀yádélé ló ń fún Ọ̀yádélé lówó báyìí Àrífádélé àwọn tó ní eégún Ọ̀yádélé nìyẹn Ọ̀yá tó lédè. Ọ̀yádélé ti wà nídìí aṣọ mi báyìí ẹ wo àrà tí Ọ̀yádélé fi gbé aṣọ yẹn àrà eléyìí pọ̀ jù ẹsẹ̀ ní pòrò pòlá ẹ̀tún àrà tó fi ń gbé Ọ̀yádélé di aláǹtakùn bó ṣe ń finú ta bẹ́ẹ̀ ló ń fẹ̀yìn ta ṣé ẹ ti rí àwọn àrà báyìí rí àwọn style oríṣiríṣi l'Ọ̀yádélé fi ń yí aṣọ lénìí. eré tí Ọ̀yá ń ṣe yìí eré má lè gbàgbé ni. Ọ̀yádélé eégún Àrífádélé Ìjú-Ọ̀tà eégún ńlá tó tóbi tá àyídó fún ọ̀kọ̀ọ̀kan abìjàlẹ́rọ
à ń lébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú. Ọya wọn ló tó èyí tó ṣe yìí ló ń jó òun tó ṣe yìí ló ń jó òun. Ọ̀yádélé ṣeré. Mo rò pé ẹ̀yin èèyàn wa nílé ẹ ti rí i pé mo ṣèlérí, ṣé mo ti mú lérí mi ṣẹ pé ẹ̀rú kutuku ò lé ní ìbéèrè Ọ̀yádélé. Mo ti ní gangan aṣọ kódà kutuku àwùn bẹ̀ ṣó rí bí àbí ò rí bẹ́ẹ̀. Olórí ọlọ́jẹ̀ ẹ kú ọdún ẹ kú àṣeyẹ o. Ànífẹ́ lè yí ṣàṣemọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀yádélé wa dálẹ̀ alágbẹ̀dẹ bá rọrin á dálẹ̀ gbẹrẹgẹdẹ àlọ́dé ni eré tèmi. Ọ̀yá káàbọ̀ òkú àjàyè. Ọ̀yádélé ló ti di alábala báyìí. Bẹ́ẹ̀ ni gbogbo inú àwọn ìyàwó ilé Ọya inú wọn dùn wọ́n fò fáyọ̀. Bákan náà gbogbo ọmọ ilé Ọya inú wọn dùn wọ́n fò fáyọ̀. Torí tẹ́gùn bá ń ṣeré tí ọba ìtì ìdá alábala báyìí ọkàn ò tí ì balẹ̀. Olórí ọlọ́jẹ̀ ló fún Ọ̀yádélé lówó yìí pé iṣẹ́ ló ṣe. Ọya tọdún tó ń bọ̀ á tún dùn jù báyìí lọ gbọ́ngbọ́n á kán sí. Gbogbo ọmọ Arífádélé gbogbo yín ni mo kí o. Ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣẹ ìṣàmọ́dún àṣẹ nígbà ń bẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Olórọ́dẹ ìlú Ìtẹ̀lẹ̀ yẹ kó àfìdíbalẹ̀ ń bẹ̀. Àròbálẹ̀ ti ìlú Ìjú ẹ kó àfìdíbalẹ̀ ń bẹ̀. Láàjì Mọ̀rúfù ọlọ́pọ̀ndà ọmọ ọlọ́pọ̀ndà mọ́yánlá ẹ kó àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Ọya ló ti di ẹran àgbò báyìí. Ẹni bá ra àgbò eléyìí lọlé ẹran ló pa lọ́jọ́ iléyá o. Àgbò eléyìí ti wọlé yá ó ti gbó. Iléyá dẹ̀ kú ń bọ̀ lọ́nà. Ẹni bá ra àgbò eléyìí kó tọ́jú ẹ̀ fún iléyá. Iléyá ń bọ̀ lọ́nà. Àgbò fẹ́ kan ní bàtà. Àgbò eléyìí ó gíràn o. Àgbò jẹ́ kan àwọn ìyá àgbọ̀ jẹ. Mo jẹ́rìí ẹ kò tẹ́ lè kan ní bàtà náà. Lẹ́yìn tí àgbò ṣeré tó lọ ẹkùn lẹ́ ń wò yìí. Ọ̀yádélé dẹkùn ó dẹkùn ó dẹran tẹ.
ló ń kí àwọn olóyè ọ̀jẹ̀ yìí tí ọlọ́pàá ń ju olùkẹrẹ sí. ó dọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ẹkùn mi ilẹ̀ tún wò yìí o. màálù oníwo gàgàrà ní Ọ̀yádélé tún dà yìí àwọn ọdún ẹranko oríṣiríṣi Ọ̀yádélé dà lénìí àti rí àgbò lẹ́ẹ̀kan tó gbó àwọn ti rí màálù oníwo gàgàrà. Dagboru ni màálù eléyìí o ó jẹ́ gbogbo àwọn ẹran yìí ló burú báyìí. ìnàkí ló jáde yìí o. ṣé ìnàkí ni àbọ̀bọ̀ erin ló tún kàn erin. erin ń lọ lóko àgbẹ̀ ń tàka bàbá ta ló lè fọkọ́ perin kò sí. àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rírin ká sọ pa rírin. erin ló jáde yìí erin lákàtàbú. lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa Lutas Films and Record International ìpàdé wa tún dínú fọ́nrán míì ilé òní lé wa ọ̀lọ́ nínà wá ẹ ṣé púpọ̀.